Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Onisese. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ láǹfààní láti máa wò ìkànnì Onisese. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Onisese TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Onisese TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Pàtàkì sọ̀nà ọba àlekẹ́ọ́lá nínú ìlú wa ń bí ìṣẹ̀lẹ̀ aburú kan ṣẹlẹ̀ bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn àbí ọ̀sẹ̀ tó lọ náà ni. Ìṣẹ̀lẹ̀ yìí òun náà ni arákùnrin kan tó gbé Al-Qur'an Karim tó gbé síwájú kámẹ́rà tó rìkọ́ọ̀dù ara rẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí fa Qur'an ya lẹ́yìn náà tó dáná tó bẹ̀rẹ̀ sí dáná sọ Qur'an Karim. Ní wá ń sọ ń bẹ̀ pé Qur'an tẹ́ ní òní jóná òun ní jóná yìí o. Ẹ dákun àfáà wo ló ṣe wáàsí inú ìwé wo náà kọ sí wípé Al-Qur'an Karim tó bá dáná sí kò ní jóná. Àwa fúnra wa nígbàtí a bára kọ́ ìdáfáwọn ọmọ táà fi ń ká wọn ní ẹ̀kọ́ alif bá táà lè tọ́ pé jùsọ̀ àmọ́ wà nínú rẹ̀ tí àwọn bá já tíra yẹn tí wọ́n jálẹ̀ táà bá kójọ kò sóhun táà fi ṣe jù pé bóyá ká walẹ̀ ká rí mọ́ àbí ká dáná sun látara pé kọ́ má di pé bóyá yọ́ máa fẹ́ káàkiri àwọn èèyàn máa fi nùdí wọ́n ma àwọn adìẹ máa yàgbẹ́ sí so ká dispose ẹ̀ báyẹn ó dájú kí àfilẹ̀ kọ́ máa fẹ́ káàkiri lọ. Ọlọ́run ọba subhanahu wa ta'ala fúnra Ọlọ́run ní máa fi ṣe mu'jiza ní máa fi ṣiṣẹ́ ìyanu tí lé òjò látòkè délẹ̀ tí Kùránì ó sì ní jóná mẹ́ fúnra Ọlọ́run ní máa ṣe bẹ́ẹ̀ kìí ṣe pàwà mùsùlùmí la sọ bẹ́ẹ̀ Ọlọ́run ní máa dára bẹ́ẹ̀ fúnra ara rẹ̀. Àìmọye ilé ló ti jó kódà nísẹ̀yìn wa ń bì ilé àwọn aláàjì wa Káyọ̀dé fọ́lọ́run sọ ilé wọn jóná gbogbo ohun tí ń bẹ́ẹ̀ wọn ò rí nǹkan pín ní báyìí wọn ò rí mú jáde kúrò mẹ́ ní báràkì mẹ́. Al-Qur'an nìkan ni ò jóná mẹ́ Al-Qur'an nìkan ni ò jóná mẹ́. Àìmọye bẹ́ẹ̀ tí máa ṣẹlẹ̀ Ọlọ́run ní fi ń dárò ọlá fún rẹ̀ kì í ṣe pàwà mùsùlùmí la sọ pé Al-Qur'an ò ní jóná fún Ọlọ́run ní ń dára bẹ́ẹ̀. Tọ́lọ́run bá wá ń dára báyẹn ṣé ìwọ̀ wá ní ìwọ̀n Ọlọ́run bá ṣe ká sọ fáwọn èèyàn pé tó ilé jóná Kùránì ò jóná o ṣé ìwọ̀ ní ká sọ. Ìwọ̀ kan wá mú Kùránì ọwá ní Kùránì tó lè jóná ni wọ́n bẹ̀rẹ̀ sí dáná sọ Al-Qur'an Karim. A rí mọ̀ pé hádà ìtìdáhù ìkọjá àlàlélẹ́ lórí ẹ̀sìn kan sẹ́sìn ní nínú òfin Ọlọ́run ọba tó ní wá ìkọjá àlà ni nínú òfin ayé tá a jọ ń lò òfin Nàìjíríà ìkọjá àlà ni ṣùgbọ́n tó ṣe ní conspiracy wà lórí ẹ̀ o ìmọ̀ àwọn ẹlẹ́bọ wà lórí rẹ̀ kódà sí fún ara rẹ̀ tí bá sì nínú ń jó lórí omi ẹni ń kérú ẹ̀wà ni o. Kí ló jẹ́ ń wíbẹ̀ lélẹ́yìí? Aláwọ̀kọ́ ni pé arákùnrin yìí ọ̀rẹ́ ni ọmọkùnrin yìí jẹ́ pẹ̀lú Kásmò ọ̀rẹ́ ni pẹ̀lú talọ́lọ́hun tó dáná sí Kùránì jọ́sí tí wọ́n gbé nílọrin jọ́sí yẹn ọ̀rẹ́ jọ làwọn mẹ́tẹ̀ẹ̀ta ni torí pé ẹgbẹ́ kan wọ́n jọ ń ṣe ẹgbẹ́ kan tọ́jọ dà wọ́n pọ̀ Oòduà Nation ẹgbẹ́ tó yẹ pé èèyàn bá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ìjọba ti wọ́ ọbẹ̀ ìsìláàmù rẹ̀ ti wọ́ mi bẹ́ẹ̀ni kan bá lóhun jẹ́ kírísẹ́nì tẹ́lẹ̀ ìjọba wọ́ ọbẹ̀ ní kírísẹ́nìtì rẹ̀ náà ti wọ́ mi torí pé ẹbọ ni wọ́n gbélé wọn lọ́wọ́ ń bẹ̀. Àwọn àbáwá imam fadilati Sheikh Al-Fadil Abdul Hakim Ọlájọrí hafidhahullahu wa ra'ah àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí fún mi wọ́n nígbà táwọn fi wà lẹ́kọ̀ọ́ ìmáàmù kanú àwọn ìmáàmù tí ń bẹ ládùúgbò ó wá lọ darapọ̀ pẹ̀lú ẹgbẹ́ Oòduà
ma to lo da ko legbe Oòduà àwọn awon bi àfáà ìmáàmù lẹ́yìn kílẹ̀ yín wá ń belé ìgbà ó ní ẹgbẹ́ Yorùbá lásán ni kò sí nǹkan kan mẹ́ ẹgbẹ́ Yorùbá lásán ni ẹ̀ẹ́dẹ̀lẹ́bọ pẹ̀lú ohun tẹ́ lọ ṣe yìí ó ní rárá o wọ́n ní mọ́mù yẹn gbá o èèpọ́dún kan tó darapọ̀ mọ́ Oòduà tí wọ́n fi ń lọ Òṣogbo lọ́sọdún Òṣogbo wọ́n fi ń lọ sí Ọ̀ṣun Òṣogbo ní Òṣogbo wọ́n fi ń lọ Ìjẹ̀bú tó ń lọ sọdún Alágẹmọ wọ́n fi ń lọ Ìbàdàn tó ń lọ sí Òkè Ìbàdàn wọ́n wá sẹ́yìn wá sọdún Orò ẹ dákun kí ló tún wá kù ní Islam mú gbà ní Ọlọ́run sọ pé lakum dinukum waliya din ẹ̀sìn tí kó jẹ́ tí yín tí wọn náà kó jẹ́ tí wọn ẹ̀sìn tí wọn kan wà lórí ẹ̀yin náà wà lórí tí yẹn wà lórí link pápá wà lórí link yẹn ẹ má yà sórí la online wọ́n jọ wà nínú ẹgbẹ́ yẹn ni Oòduà Nation torí pé kasmu nígbà tí wọ́n fi mú ta lọ́lọ́run ọba yẹn Akimu kòrò tó júndùn yẹn ó gbé sórí social media rẹ̀ lórí Kasmo TV rẹ̀ ó ní kó máa ṣe wá sí bú àwọn àfá àwọn ará Ìlọrin wípé kí wọ́n fi ta lọ́lọ́run ọba lẹ̀ kí ló ṣe fún wọn tí wọ́n fi mú kí lẹ́sẹ̀ rẹ̀ ó sì ní mùsùlùmí lòun ó wáyé pé lóòótọ́ mùsùlùmí ni pẹ̀lú ohun tẹ́nìyàn ṣe tó pa alkùránì ya tó fi alkùránì jóná sí ò tẹ́sẹ̀ lọ́kàn mùsùlùmí sí kìí ṣẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba tó níwá tí kìí ṣẹ̀ṣẹ̀ nínú ìwé òfin Nàìjíríà náà láti gbé kùránì ìwé òfin àwọn ẹ̀kan kí ẹ máa dáná sun ní gbangba tí kìí ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n torí pé wọ́n jọ wà nínú ẹgbẹ́ ayé tí wọ́n jọ wà so wọ́n bẹ̀rẹ̀ sí gbéjà rẹ̀ ń gbà ní ìgbà sẹ́yìn náà ṣẹlẹ̀ òun náà làkọ́kọ́ ẹni ọkọ̀ bọ́ sórí ìta ti sọ pé òun tako ohun tó ṣe yìí ìgbàdá máa wá sọ ní pé kùránì ohun tí èjì jóná ni pé torí pé ìpọ̀ ẹ̀yìn rẹ̀ tíìkì tí lè bá jóná ní èfi jóná ìpọ̀ ẹ̀yìn kùránì tíìkì tí náà bá jó bí kòkòrin bá ń bẹ̀rẹ̀ sí kòkòrin ò ní yọ́ káwá pé páálí tí wọ́n fi sẹ́yìn kùránì tí ò jóná nítorí pótíkì ní òjò jóná evidence tí ń mú wá ní tí fi ń dìbọn kí ń tẹ́niyàn sọ òun gbí ọgbà pé Ọlọ́run ọba ní ń ṣe mu'jiza ní ń ṣiṣẹ́ ìyanu yẹn ní ìjẹ́ kùránì ò jóná fún ara rẹ̀ láì ṣe mọ̀ sí ẹnìkan òun yàn ọgbà bẹ́ẹ̀ ó ní torí pé ipò ẹ̀yìn kùránì tíìkì lọ́fà ní èfi jóná ipò ẹ̀yìn kùránì ò tíìkì rárá lójú náà kò tíìkì rárá iná tí ó jólé tí lé ọmọ símbọ́ọ̀lẹ̀ báyìí tí sìmẹ́ntì ara lé ọmọ símbọ́ọ̀lẹ̀ wá ní páálí tàbá kìbọmi tí ó rọ̀ báyìí láwá sọ pé páálí yẹn torí kó tíìkì ní òjò jóná ṣùgbọ́n gbogbo àwọn nǹkan yẹn ìgbà tí arákùnrin yìí tó ṣe ohun tó ṣe yìí tán ẹnìkan ò lé káàkiri ẹnìkan ò wá káàkiri fún rẹ̀ lọ sákóńlù ìmọ̀ wá sákóńlù torí pé máa lọ máa bọ̀ tẹ́lẹ̀ náà ni àwọn kan tí a gbé nínú àwọn èèyàn wọn tí wọ́n jọ pàdé àpò láti ṣe aburú yẹn nínú àwọn ẹlẹ́bọ tí wọ́n jọ ń ṣe wọ́n gbé sórí social media wọ́n ti ń gbowó fún bẹ̀ ní ìsìn fótò bí kí wọ́n ṣe báyá ẹni tó ṣe rẹ̀ tí a jìdí táwọn ń lọ kúta kódà iṣẹ́ ńlá lọ́sẹ̀ ṣe tán yìí wọ́n ti ń gbowó fún ní lórí social media lórí tó ṣe wọ́n ní ó ní problem àwọn ní ìdìrànlọ́wọ́ fún torí pé ńgbà tí ta lọ́lọ́wọ́n bá ti ń bẹ ní prison ó wà náà tí máa kó èrò lọ sí court nígbà yẹn lẹ́fì mọ̀ wípé àjọ fọwọ́ sí papọ̀ wọn ni kìí sí pé bọ́yọ́ dá sí so Èkó sẹ́yìn ní ń gbé ìyẹn ọmọdé à ń sọ yìí béèyàn bá wá sá lọ èèyàn sá kó Nàìjíríà tó sá lọ lóyìnbó àbíbí yóò tó bá rí ọ sá lọ ìbò lọ wà tọ́lọ́run ò lè mú ọ ìbò lọ wà tọ́lọ́run ò lè mú tí ọba tó ní Al-Qur'ani yẹn èrò rẹ ni pé Ọlọ́run yẹn ò lè mú ọ wallahi Ọlọ́run mọ̀ bi idhnillahi tabaraka wa ta'ala Ọlọ́run mú ọ báyìí tó kábàámọ̀ ohun tó ṣe yẹn
àti gbogbo àwọn tó ní wọn níṣẹ́ bú ní àtàwọn tẹ́jọ sí. ṣùgbọ́n ń déwájú dẹjọ́ gẹ́bí ọba ṣe máa sọ pé dẹ́yìn dasọ̀. àwọn bàbá wa imam hafizahullahu ta'ala ìgbà wọn rí sí sí ní pé á irú nǹkan báyìí ṣẹlẹ̀ nínú ìlú Sẹ́yìn, ẹ̀yin ọmọ mi, ẹ̀yin ọ̀dọ́ mùsùlùmí ẹ sì ṣe sùúrù, ẹ jẹ́ wàhálà kankan ṣẹlẹ̀. tó bá yẹ pé Kánò ni kò ní sáyé ń jọ́ ni, ṣùgbọ́n ẹ play maturity, ń tẹ́sẹ̀ inú mi dùn púpọ̀. ṣùgbọ́n tá a ṣe ni pé ẹ lọ fẹjọ́ sùn àwọn tó jẹ́ aláṣẹ àtàwọn elétò ààbò ìlú pẹ̀tù ihun lágbájá ṣe leléyìí o. arákùnrin náà wọ́n ń pè ní John Situ, balógun àábà ọ̀dọ̀fin, mẹ́ta lọ́kan ni, John Situ balógun àábà, la hawla wala quwwata illa billah, mẹ́ta lọ́kan lóhun nìkan. ìgbà tí amẹ́jọ́ rẹ̀ délé ọba, a sàṣẹ̀fí ṣùgbọ́tò báyìí ló ṣẹlẹ̀ o, ìjọ a lè jáwà mùsùlùmí lásìrú nǹkan tó jọ báyìí. igbóòrò wọn ní bẹ nítòsí ọ̀dọ̀ wa yìí, káwà lọ bẹ̀ ká ní àfẹ́ igbóòrò mọ́mbì, àfẹ́ clear rẹ̀, àbí ètò orò tí ń bẹ́m̀bẹ̀ àfẹ́ kú, àfẹ́ dáná sun. kí lára yọ́ a máa wí nípa wa, wọ́n pé akatakítí ni, wọ́n pa àwọn alákatakítí ní àwọn fundamentalist, tó àtòrósìírísìí orúkọ tí wọ́n máa pè wá, èyí táwọn ò sì jẹ́, tó yẹ pé àwọn tí ń pè wá lórúkọ nìgan wọn lórúkọ yìí, àwọn náà lórúkọ yẹn, torí pé àwọn ni wọ́n tẹ̀ wá lẹ́sẹ̀ mọ́lẹ̀, wọ́n tún bá àbọ́dọ̀ ké, ẹ tẹ̀ wá mọ́lẹ̀ tún lá àbọ́dọ̀ pariwo àbọ́dọ̀ ké, àwọn ni wọ́n máa ṣe bẹ́ẹ̀. nígbà tó dáná sun Al-Qur'an nísìn tó ní ìwé lásán ni, ó ní ọ̀jẹ́ nǹkankan, tí wọ́n bá bí àwọn kan tí wọ́n kọlù, wọ́n ní àwọn mùsùlùmí dé, ẹni ó dáná sun Qur'an ní kọ́ sóhun èdè. àwa fẹjọ́ sun ọba báyìí ló ṣẹlẹ̀. ọba fún rẹ̀ kọ̀ bá mẹ́ pé kí ìpìyàn ti dọ́dọ̀ òun. tó bá ti dọ́dọ̀ ilé ìná bá jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bí adarí ìlú, ẹlẹ́yàn mẹ́ta ẹlọ́mọ mẹ́ta nínú ìlú lábẹ́ ẹnìkan wá ṣerú ṣe sí yìí, tẹ́sì mọ̀ pé ohun tó ṣe yìí injustice ló jẹ́ fáwọn ẹgbẹ́ kan, ìgbésẹ̀ olè àti gbé lórí ẹ̀. wọ́n ní a máa lọ àwọn pè wọ́n jọ kejì, wọ́n yìí tí pè wá dáàrọ̀ láti jọ Monday. láti jọ Monday wọ́n yìí pè wá dáàrọ̀ tá a wà ń bẹ̀ di ọ̀sán tá a wà ń bẹ̀ lọ́jọ́ Jímọ̀ yìí. ǹjẹ́ Islam wá lè wà nínú ọkàn bẹ́ẹ̀? Islam lè wà nínú ọkàn báyẹn kí wọ́n wá ṣerú rẹ̀ pẹ̀lú mùsùlùmí máa wọ́n pé wá ìtẹ́ni yìí fi ṣerú nǹkan báyìí, irú eléyìí ò dá, kò yẹ kó ṣe bẹ́ẹ̀. kódà kò yẹ pé wọ́n tiẹ̀ pé wọ́n bá wí náà ní pé má ṣe bẹ́ẹ̀ mọ́jọ́ mi o. so táwọn mùsùlùmí bá wá dé pa àwọn mùsùlùmí bẹ̀rẹ̀, so à ń sọ eléyìí nípa pé ọlọ́run ọba tó ní àwa tó wá gbé ń já o, hasbunallahu wa ni'mal wakil. kìí ti pa àmọ́ ohun tọ́tọ́, kìí ti pa àmọ́ ohun tá a lè ṣe, àmọ́ ohun tá a lè ṣe. walillahil hamd, ọlọ́run ọba kẹwa pẹ̀lú gbogbo resources tá a need pátá ọlọ́run ọba fún wa. àwọn resource person tá a máa need fún gbogbo ààyè ọlọ́run jogún rẹ̀ fún wa, àmọ́ ohun tá a lè ṣe. ṣùgbọ́n ká fẹjọ́ sùn, wọ́n máa di pé nígbà ó sì wá ṣẹlẹ̀ sì já gbọ́, káàtọ̀ wọn sọ pé olórí náà sọ pé tó òun náà ti rí clips yẹn ṣáájú, ẹ sì rí ẹ sì gbégbésẹ̀ kan lórí rẹ̀, a tún wá fẹjọ́ sùn àtún rí gbésẹ̀ yẹn gan. ṣẹ̀dìrí settlement báyìí. tó látara àdí yẹn nufawwidu amrina ila Allah, ọ̀rọ̀ wa àwáfà lọ́lọ́run lọ́wọ́,
a sì mọ̀ pọ́lọ́wọ́n ọba ó tó wa bí idhnillahi tabaraka wa ta'ala ọlọ́run lànà wa yóò sì gbèjà wa ọlọ́run ọba ló ní al-Qur'ani Karim òun náà ni ó sì dáàbò bò òun náà ni ó sọ gbogbo ẹni bá lóhun ó fi ọwọ́ àbùkùn ẹnu àbùkùn kí al-Qur'ani Karim ọlọ́run ọba subhanahu wa ta'ala à ń bí ọ dákun bá wa kẹrọ ẹni bẹ́ẹ̀ lábùkùn tí ò ní bọ́m̀bẹ̀ mọ́ láíláí àbùkùn tí ó kàn tí ò ní tán lára tí ó fi lọ bọ́lọ́run ọba ní ọba fi kẹrọ ẹni bẹ́ẹ̀ ọlọ́run wọlá tó bẹ̀rẹ̀ wọlá ọgbọ̀ la ilaha illallah muhammadu rasulullah látara ìdíyàn ọpẹ́ àtàjẹ́ mùsùlùmí ẹjá dódé lórí àṣẹ ọlọ́run ọba ẹjá dódé lórí òfin ọlọ́run ọba lékè ọlá kẹ́nìkan máa halẹ̀ mọ́ wa kẹ́nìkan máa sì bákan ẹjá dódé tiwa ká máa lọ ní láyìn tiwa pẹ̀lú bẹ̀rù ọlọ́run pẹ̀lú òfin ọlọ́run pẹ̀lú àṣẹ ọlọ́run pẹ̀lú tẹ̀láṣẹ ọlọ́run ọba lékè ọlá bi idhnillahi ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò fi wa borí torí pé walaqad sabaqat li'ibadina al-mursalin innahum lahumul mansurun wa inna jundana lahumul ghalibun ọlọ́run ti gbáwájú àwọn tàà ránṣẹ́ sáájú àwọn òjíṣẹ́ wa àwọn ẹlẹ́ntọ́ ipá rán sí àwọn lànàṣẹ́ ọlọ́run bó bá àwọn ọmọ ogun wa ní ó borí ọlọ́run jẹ́rìí bẹ́ẹ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ fún al-Qur'ani Karim látara bẹ́ẹ̀ ká máa payà ohun tá kẹ bùkátà ní ká máa bẹ́lọ́n ká máa sàdúà ihun tá bá fẹ́ ní ká máa wí fọ́lọ́n àwọn tó fi Kùránì jọ ní ohun tá bá fẹ́ fọ́lọ́n ó ṣe fún wọn ká máa wí fọ́lọ́n nínú nẹ́fílà wa ká máa wí fọ́lọ́n nínú nẹ́fílà wa ọba tó yájú sáwọn àfáà nínú sẹ́yìn sáájú tí wọ́n ṣe nẹ́fílà rákà méjì fún tọ́lọ́n sì fagbára tó wọ̀ sọ́run ti fi ń jó tọ́lọ́n fi gbé ṣubú tó sì kú ẹjá wa náà máa bẹ̀lọ́n lórí nẹ́fílà wa gbogbo àwọn bẹ́ẹ̀ Ọlọ́run bá wa dá sẹ̀ríà fún ọ Ọlọ́run bá wa dá sẹ̀ríà fún ọ Ọlọ́run bá wa mú wọn gbogbo ẹ̀nà bá lóhun ó gbógun ní ìsìláàmù nù lóyìí Ọlọ́run bá wa gbógun tí gbogbo ẹ̀nà bá lóhun máa takọ àwọn tá jẹ́ mùsùlùmí nù lóyìí Ọlọ́run bá wa takọ òun náà ibi ọba wà jẹ́ ó gbóná mọ́ májò lálàáfíà tó fi wá bá ọ̀rọ̀ Ọlọ́run bá lè kí ọlá Ọlọ́run dákun ṣàánú wa Ọlọ́run fún wa láyàbalẹ̀ Ọlọ́run ṣàánú wa Ọlọ́run fi Islam láyàbalẹ̀ fàwátá jẹ́ mùsùlùmí láyàbalẹ̀ la hawla wala quwwata illa billah